Nínú ìwòye mi, mo rí wípé àwọn ènìyàn máa ń ní ìtara láti túfọ̀ òkú ju kí wọ́n kíni kú oríire lọ. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, wọ́n máa ń ní ìtara láti fi fọ́nrán tàbí àwòrán olóògbé hàn fún aráyé. Mo wá wò ó wípé bóyá àwọn nǹkan tó lè fà á kí àwọn ènìyàn máa wo irú ìwà báyìí rè. Ìkíní, nítorí emotional impact tí a mọ̀ sí bíbánikẹ́dùn. Ìkejì, social norms, àwọn ìlànà àwùjọ. Ìkẹta, visibility of loss, ṣíṣe àfihàn ìpàdánù. Ìkẹrin, compassion and empathy, àánú àti ìbànújẹ́. Ìkarùn-ún, collective grief, ìbànújẹ́ àjọpọ̀. Ìkẹfà, fear of jealousy, ìbẹ̀rù owú. Tí a bá channel energy wa sórí ohun tó tọ́, bóyá ayé ò tún dùn gbé jù báyìí lọ. Àkàìmọye àwọn content creator ló ń struggle lórí káyé lè rí wọn, tèmi náà jẹ́ kan lára wọn. Ikú láráyé fi ń polongo ẹlòmíì. Ẹ wò, àkàìmọye bloggers ló pín àwòrán ikú àwọn tó ti kú láì gbowó láì gbòbì lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Lára wọn ni Àdùkẹ́ Gold, Mohbad, Délé Gold àti èyí tó ṣẹlẹ̀ ní yàjóyàjó yìí, Alhaja Ganiyat Gawat. A ò fi yọ̀ wọ́n o, ṣùgbọ́n a fi ń gbórúkọ Ọlọ́run ga ni. Wọn ò ní fi ikú dá mi mọ̀ pé that up and coming content creator ti lọ. Ẹ̀yin olólùfẹ́ mi, wọn ò ní fi ikú polongo yín láṣẹ Elédùmarè. Ẹ̀yin olólùfẹ́ mi, wọn ò ní fi ikú polongo ògo yín láṣẹ Elédùmarè. Ẹ jọ̀ọ́, in one way or the other, ẹ jẹ́ ká máa support ara wa. Kò dìgbà tí ẹlòmíì bá tó gbẹ̀mímì kan tó wá máa fi fọ́nrán hàn káàkiri wípé ṣé o mọ lágbájá ni, ṣé o mọ tàmẹ̀dò ni, nígbà tó wà láyé ní ìsìn tó ń struggle. Ẹ dákun, ẹ jẹ́ ká support ara wa. Ire o.